mo kí wa ní gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ mi. Ẹ káàsán, ẹ kálẹ́, ẹ kú dédé àsìkò yìí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sórí YouTube channel. Mo bẹ̀ yín ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe. Ẹ jẹ́ ká tẹ̀síwájú ní fẹ́rẹ́ jókì. Gbogbo ọ̀rọ̀ tí màá sọ lè má ju 1 minute. Màá fẹ́ kẹ́ wo fọ́nrán ìkẹ́ farabalẹ̀ kẹ́ gbọ́ nípa ọ̀rọ̀ Sharia tó ń jà ràn tó ń fa lọ sọ́tún fa lọ sósì. Ọ̀rọ̀ nípa Sharia ni mo fẹ́ mú gbé wá. Ẹ wá gbọ́ nǹkan tí bàbá Morales nǹkan tí wọ́n sọ nípa ẹ̀, bí wọ́n ṣe yànnàná ẹ̀. Ẹ̀yin olóye, ẹ̀yin ọlọ́pọlọ, mo fẹ́ kẹ́ bá wa fi ọpọlọ gbé kẹ́dẹ̀ bá wa dá sí. Mo fẹ́ rí comment, mi ò fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ torí ẹ̀yin lọ́lọ́pọlọ pípé. Mo fẹ́ kẹ́ bá wa fọpọlọ gbé kẹ́ gbọ́ nǹkan tí wọ́n sọ. Ilẹ̀ Yorùbá kò ń ṣe ilẹ̀ Lárúbáwá. Ilẹ̀ Yorùbá kì í ṣe North. Ẹ má gbé ẹ̀sìn kan tó ní sense wá sílẹ̀ wa. Ẹ má force òfin kankan lé wa lórí. We don't want it. Láì fọ̀rọ̀gùn ẹ̀yin èèyàn mi. Ẹ bá mi wò. Ẹ̀sìn yìí ó ti wá dé orí kùsù wípé Sharia court. Nàìjíríà bí akmaliha káwá múlẹ̀ Yorùbá ní jùsí ìyà lára Nàìjíríà. Kí ni Markazi fi wò? Kí lójú ẹ̀sìn fi wò? Torí tí Markazi ò bá ti sọ̀rọ̀ yìí ayé ò tí gbọ́. Akramakumullah. Minzoru ta fi ń wo nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Èyàn ó wo lẹ́bù, yóò wo lọ́tún, yóò wo lósì, yóò wo níbù, kò lóòró, kò tó dájọ́. Kì í ṣe pé Minzoru kan ṣo péré lèyàn ó máa fi wo nǹkan. Èyàn ní fojú kan wo ọ̀rọ̀ kó wá sọ pé ó ti rí tán. Rárá. Òun ló kéwú fún pé Nàìjíríà lápapọ̀ a bá ń sọ̀rọ̀ Sharia ó ti bá àwọn nǹkan rẹ̀ ká tó bẹ̀rẹ̀ ìṣèlú àbí ká tó bẹ̀rẹ̀ ètò a máa ṣèlú kí politics tó dé kóyìnbó gan tó dé. Allahu Akbar. Ní Sharia ti wà. Làwọn kan ti ń practice ẹ̀. À ń practice ẹ̀ nílẹ̀ Yorùbá kò lágbára. Ní gbogbo ilẹ̀ Haúsá Sharia òní nígbà tí ta fẹ́ ṣòfin constitution recognize ẹ̀ lọ́dọ̀ wọn wípé Sharia wà. Ìyẹn tó jẹ́ òfin bá a ṣe ń ṣèlú. Constitution òfin ta fi ṣèlú nínú ìwé òfin wa ó mention wípé constitution mention wípé Nigeria ò ní northern part of Nigeria wọ́n ṣe Sharia. Ó ti láyè nínú ìwé òfin ìlú wa. Bẹ́ẹ̀ni. So ti ní ilẹ̀ Yorùbá Sharia ti lè wà tí wọ́n ń practice kéékèèké àmọ́ ìjọba kò recognize ẹ̀. Kò wà documented nínú constitution. Bẹ́ẹ̀ni. So lára bẹ́ẹ̀ yẹn wọ́n gbé customary court kalẹ̀ torí nǹkan tó papọ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá yìí ẹ̀sìn Christianity wà, ẹ̀sìn àbáláyé olóòṣà àbíbá kan ó wà, Islam náà wà. Àwọn kan wá wà àwọn àṣì kankan rárá. Tí wọ́n ṣe ẹ̀sìn kankan. Kò mọ mọ́sálásí, kò mọ ṣọ́ọ̀ṣì, kò gbà ìpọ́lọ́hun wà. Now àwọn yẹn wọ́n rí dìímúlẹ̀ gbogbo èyí tí mo wí Christianity rí dìímúlẹ̀ ní South West yìí olóòṣà orí dìímúlẹ̀ ní South West yìí Islam orí dìímúlẹ̀ ní South West yìí. So ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta yìí kò rí bẹ́ẹ̀ nílẹ̀ Haúsá. Àìrí bẹ́ẹ̀
kò jẹ́ kí ìjọba gba ṣẹ̀ríà yẹn completely bí wọ́n ṣe nílẹ̀ Haúsá. Ó já sí pé wọ́n lo ṣẹ̀ríà, mùsùlùmí à ń lo ṣẹ̀ríà lọ́dọ̀ ara wa. À ń ṣe ìyàwó, ṣẹ̀ríà la fi ń fẹ́. À ń bímọ, ṣẹ̀ríà la fi ń sọmọ lórúkọ. Òkú ń kú, ṣẹ̀ríà ni wọ́n. Wọ́n ṣe pé ìjọba ló ń bá wa dá sí. Rárá. So gbogbo ètò yẹn à ń píngun, ṣẹ̀ríà la fi ń ṣe. Bàbá ẹni tí ò dẹ̀ fi lo ṣẹ̀ríà nílẹ̀ Yorùbá yẹn á ní ẹ fi dígí pín. Ìtàbáláyé náà. Àbáláyé ni. So eléyìí à ń lò bẹ́ẹ̀. Bá a ṣe wá ń lò yìí ni customary court wà. Customary court yẹn àwọn èèyàn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n á pe àáfàá síbẹ̀, wọ́n á pe Christianity síbẹ̀, pastor, wọ́n á pe oní àṣà àbáláyé, wọ́n á pe àwọn síbẹ̀. Àwọn náà ń wà ní customary court yẹn. Wọ́n ní wọ́n fi béèrè pé kí ló nígbàgbọ́ sí. Kí ló nígbàgbọ́ sí, ẹ gbé fún. No, nǹkan tó òun náà tiẹ̀ ni wọ́n fi dájọ́ fún. Wọ́n bá fẹ́ dájọ́ fún wọn á pé àfáà ọ̀ya ẹ dájọ́ lé kínní lórí. Kí ló wà nù Kùránì? Bẹ́ẹ̀ni, inú Báíbù òun náà sọ tiẹ̀, inú kínní òun náà sọ tiẹ̀. So ọ̀nà tí wọ́n fi ń ṣètò ètò tó gbà wọ́n náà jọba nìyẹn partially. Ó níjọba recognize pé customary court ó wà. Customary court yẹn láì gbogbo nǹkan tá làwọn ta tò kalẹ̀ yìí. So ẹ̀sìn kan ò ní sọ pé wọ́n gbà wọn láàyè. Torí wọ́n mọ̀ pé wọ́n wà. Kò sí bẹ́ẹ̀ nílẹ̀ Haúsá. Customary court nílẹ̀ Haúsá ṣẹ̀ríà ni. Sharia court ó ní customary court ni wọ́n fi dájọ́. So customary court yẹn tó bá lọ appeal láàfin ní Sharia court of appeal a ní káàkiri. So ibi tí wọ́n gbà yí pé náà ti dé ní Ìlọrin. Ìlọrin náà gbà pé kóòtù dé, wọ́n gbà pé náà ti dé. So Ìlọrin yẹn ẹ rí gbogbo ohun tí mo wí, ẹ ní rí customary court. Nílẹ̀ Yorùbá l'Ọ́yọ́, ní Ọ̀ṣun, ní Ògùn ẹ bá customary court. Pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ni. But nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé àwọn tó ń béèrè fún ṣẹ̀ríà yìí kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ní 1978 tí wọ́n fẹ́ draft constitution fún 79 sí ìjọba Ọbásanjọ́ tó fẹ́ gbéjọba kalẹ̀ fún tá fẹ́ ṣe Second Republic. Lẹ́kọ̀ọ́ bí ní federal wà, kò sí Àbújá. So Lẹ́kọ̀ọ́ yìí wọ́n wá péjọ gbogbo ẹni tó fẹ́ kí nǹkan kan wà nù constitution. Àwọn nǹkan tó bá wà nù constitution yẹn wọ́n fẹ́ tì í bọ̀ in tí ò sí tí kálukú béèrè nǹkan tó bá fẹ́, so kó fi já sí pé wọ́n fi sí inú constitution. So Ọlọ́run kó bá kẹ́ Abíọ́lá, òun ló spearhead yìí pé ní wọ́n gbọ́dọ̀ ṣe ṣẹ̀ríà, pé wọ́n gbọ́dọ̀ ṣe ṣẹ̀ríà.
wọ́n gbọ́dọ̀ ṣe ṣẹ̀ríà yìí. ọlọ́ba akẹ́ bàbá Sheikh Adam radiyallahu ta'ala anhu. àwọn náà gẹ́gẹ́ bí àáfà gẹ́gẹ́ bí onímọ̀ àtẹni tí ó máa dá sọ́rọ̀ àtọ̀rọ̀ tí ẹ ti kọ́kọ́ sọ fún wa pé markazi marja'u dini bàbá máa ń ka pépà dáadáa, bàbá máa ń ka constitution tí wọ́n fẹ́ ṣe, èyí tí wọ́n ṣe tí wọ́n gbé kalẹ̀ láyé Ṣàgàrí tá a lò, bàbá ní kọ́pì. wọ́n ní kọ́pì tí wọ́n ní kọ́pì because ìwọ tó fẹ́ jẹ́ àfáà kí ló mọ̀ tó ń lọ tó fẹ́ dá sí tó dẹ̀ fẹ́ sọ sí. so àwọn markazi yìí tí wọ́n ti mọ̀ àwọn ó sọ̀rọ̀ lé lórí, àwọn ó ṣe kútùbà lé lórí, àwọn ó ṣe kí ní lé lórí, wọ́n ní kì í ṣe pé wọ́n ní lásán wọ́n ń kà á. wọ́n sì mọ tó wà ń bẹ̀ láti fi wọ́n á mọ̀ ni wọ́n fẹ́ mọ̀. so eléyìí ó jẹ́ kí wọ́n pe Abíọ́lá. bàbá Mọ̀lánà Sheikh Adam. bẹ́ẹ̀ ni pé ẹ múra ṣẹ̀ríà ìwọ ló ń béèrè fún ṣẹ̀ríà yìí tó bá béèrè fún ta ló ń béèrè ẹ̀ fún. ta ló ń béèrè fún. ìtàlábíọ́lá ń béèrè ṣẹ̀ríà yẹn fún. bẹ́ẹ̀ ni ṣé ò ń béèrè ẹ̀ fún nọ́dánà kan tún wá jẹlẹ̀ Yorùbá papọ̀ mọ́ gbogbo èyí tí wọ́n ti ní. ta ló fẹ́ jẹ àlìkálì ibẹ̀. so nọ́mbà ni ok ojú jíjìn. kò ní wọ́n dí ẹ lọ́wọ́, wọ́n dí mùsùlùmí lọ́wọ́ kó má so igi. wọ́n dí mùsùlùmí lọ́wọ́ kó má kó mọ. wọ́n dí mùsùlùmí lọ́wọ́ kó má sìnkú ẹ̀. wọ́n dí mùsùlùmí lọ́wọ́ kó má ṣe ẹ̀tọ́ ẹ̀, kó má pínkún. tó bá ti rí bẹ́ẹ̀ dá dúró níbi tí ó níbi tó. ìyẹn ní 1978. 78 so kíní yẹn die down ó ṣe die down yẹn. so ìsìn àwa ń béèrè, àwọn ẹlòmíì wa ń béèrè, wọ́n tún wá gbé dìde. àwọn tó ń gbé dìde yìí kí ni wọ́n mọ̀ tó problem wa. a rí i pé self-interest ni wọ́n fi ń béèrè. ẹlẹ́ẹ̀kejì ìfẹ́ gbá àwọn bàbá yìí, ìfẹ́ gbá wọn kúrò kẹ́ni wọ́n má tó ọ̀rọ̀ mọ́, kó já sí pé àwọn ni wọ́n máa pàṣẹ. gbogbo rabitatul a'imma wal ulama nílẹ̀ Yorùbá, gbogbo àwọn bàbá tó wà bẹ̀ wọ́n ní lẹ́nu àṣẹ kankan. wọ́n ní àwọn ti dá ṣẹ̀ríà lẹ̀, àwọn yẹn ni wọ́n máa, àwọn tán bá fi síbẹ̀ yẹn, àwọn tó dẹ̀ já sí pé àwọn tán máa fi síbẹ̀ yìí tẹ́lẹ̀ wọ́n ti ń sọ pẹ́lẹ́ bọ̀ làwọn bàbá yìí. ó di méjì sá. ó di méjì. àwọn kan tó wà lábẹ́ ni. now constitution Nigeria ó recognize, constitution ó recognize but ó mọ̀ ọ̀tọ̀ ni ó recognize, ọ̀tọ̀ ni ó mọ̀. ó mọ̀ pé mùsùlùmí wà ní Nàìjíríà, ó mọ̀ pé ẹlẹ́sìn míì wà, ó mọ̀ pé Christianity wà, ó mọ̀ pé gbogbo àwọn oníkíní ó mọ̀ but kò recognize wọn. àmọ́ kò dí wọn lọ́wọ́ láti ṣe ẹ̀. jẹ́ ń délẹ̀ máa tẹ̀lé mi bí n ṣe bá ṣe ń lọ yìí. ó mọ̀ wípé wọ́n wà but kò recognize wọn. ìdí tí mo fi mọ̀ ẹ́ pé, ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé tá bá wo kinní kan ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀. ọ̀tọ̀ ni democracy, àpèjúwe mo mú wá o, mo fẹ́ mú wá.
ọ̀tọ̀ ni democracy, ọ̀tọ̀ ni anarchy, ọ̀tọ̀ ni monarchy, ọ̀tọ̀ ni aristocracy, ọ̀tọ̀ ni autocracy. Gbogbo kíní yìí tó wà ní kọ̀ọ̀kan, ọ̀pọ̀lọpọ̀ yàtọ̀ sẹ́ni tó bá lọ kọ́ tó specialize, tó yẹ pé field ẹ̀ ni, tó yẹ pé speciality ẹ̀ ni àwọn nǹkan wọ̀nyẹn ló máa mọ yàtọ̀. àwọn mustalahati wọ̀nyí, ẹni tí ó lọ kọ́ kíní kan tó ń gbọ́ bóyá nu pépà ló ti ń kà àbí ó ń gbọ́ tí wọ́n ń wí, tó yẹ pé ọ̀tọ̀ ni nǹkan tó kọ́. Ìlọ yunifásitì ẹ̀ kò sọ pé ó mọ̀, ó gẹ́gẹ́ nǹkan míì ló mọ̀. Ìyẹn mo fẹ́ fi ṣàpèjúwe kalẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ẹ̀sìn dùn, ó sì ní tara ẹ̀sìn, àmọ́ kò kọ́ ń pa ẹ̀. Ó ní tara ẹ̀sìn àmọ́ kò kọ́ nípa ẹ̀sìn rárá. Kò kọ́ ń pa ẹ̀. Ìtara tó níyẹn a lè pè ní scholar. Jawfa ni èèyàn wá lè sọ pé alimun àbí ó lè pè ní mutadayyin, ṣùgbọ́n kì í ṣe alimun biddin. Ìyàtọ̀ ni. Kódà ẹ̀sìn tó bá ń sìn gan yóò tún gbà lọ́dọ̀ ẹni tó mọ̀ ni. Bẹ́ẹ̀ ni, tí ó bá gbà á lẹ́dọ̀ ẹni tó ìsìnkú sí ni ó yà sìn. So eléyìí àmọ́ yàtọ̀ ẹ̀ ní Nàìjíríà yìí. Ọ̀pọ̀lọpọ̀ orú àwọn mustalahati yẹn. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ìtara ẹ̀sìn ló ní à ń ṣe MSS, à ń ṣe kínní. So wọ́n á máa pè ní scholar. Òun náà ó pè rẹ̀ bẹ́ẹ̀. Wọ́n bá dápọ̀ ẹ̀ fún òfin yóò dìjà. So gbogbo kínní yìí ó ní ẹ̀wọ̀n. Àfi kéèyàn mọ̀. Inú Islam yìí nìkan lọ́dọ̀ wa àwa mùsùlùmí, ibẹ̀ ni àṣejù àti ẹni tí ó jẹ́ mutakhasis fi shay'in ká máa wá pè ń bẹ̀ yìí pé ó nímọ̀ ń pẹ̀. Kódà ẹni tó mọ̀ wọn. So ẹni o lè rírú ẹ̀ nínú lọ́yà. Ẹni tí ó lọ kọ́ lọ kó practice ẹ̀ kàn pè sí bá, kò gbọ́dọ̀ gbé aṣọ wọn ẹ̀wọ̀, kó gbé wíìgì ẹ̀ sórí, kó gba kóòtù lọ. Ó ń lọ ẹ̀wọ̀n nù. Ẹ̀wọ̀n ló ń lọ. But níbí tẹ́nìkan bá kàn ti ta láwà ní borí. Ó lè ti ṣe bábà tó bá rí táyà ń bí ṣe bábà àti ọ̀rọ̀ náà yóò bú mọ́ òun náà máa kírun ẹ̀ Bismillahir Rahmanir Rahim. Wọ́n máa ń sọ orúkọ ọmọ gan, yọ́ mọ̀ sábì, yọ́ mọ̀ sẹ́bì, ọ̀pọ̀ gan. So ìyẹn bẹ́ẹ̀ nínú ọ̀dọ̀ wa ń yóò báyìí láti máa rí. Ìbéèrè ló bí mí. Bẹ́ẹ̀ ni sà. Ó kẹnu gan. Ìbéèrè tẹ ẹ ti mú níbi ìbéèrè alákọ̀ọ́kọ́. Ibi customary court yìí, ibẹ̀ náà ni a tún ti fẹ́ wọ Nàìjíríà ṣẹ́ṣà secular state. Ní sùúrù sẹ́. Ọmọ fi ní pé kò ní sùúrù. Gbogbo tí mo sọ kalẹ̀ mo pàtẹ mo kọ̀dìmẹ́t fún ọ̀rọ̀ yìí, mo tẹ́ni fún ni. Ní pé nígbà tọ́rọ̀ yìí wá ṣẹlẹ̀ sí táwọn èèyàn ń sọ sí, tí kálukú ń sọ tó ń sọ rárá wọn lè gbà. Ogun State ó ti sọ pé òun ò ṣe Sharia. Ọ̀yọ́ State olóhun ò ṣe Sharia. Èkìtì gbogbo Ondo State gbogbo wọn. Ṣé kò sí mùsùlùmí bẹ́ẹ̀ ni? Mùsùlùmí wà
wọ́n ń bímọ wọ́n ń kó mọ wọ́n ń ṣe gbogbo ẹ̀ wọ́n ń ṣe Sharia ẹni tí àwọn tó ń dìde tó ń sọ pé kínní wọ́n ní wọn mọ Sharia wọn mọ kínní kan báwo ni wọ́n ṣe mọ̀ kí ló ìwọ ń jẹ́ bàbá rẹ̀ tó fẹ́ ìyá rẹ̀ níjọ́ tó fẹ́ ìyá ẹ̀ lójú ọ̀nà Sharia ni ṣé wọ́n sọ igi yẹ́ ẹ̀ ni àwọn tó bá jẹ́ tó ń jẹ́ abudu kìíní kan ṣé wọ́n sorúkọ ẹ̀ níjọ́ súná ni wọ́n pẹ́ràn so kan sọ bẹ́ẹ̀ yìí pé ìyá àwọn bàbá àwọn wọ́n fẹ́ra wọn lọ́nà Sharia ibẹ̀ yẹn àwa mọ̀ pé ọmọ tó ṣe òun ló gbé Sharia wá tó fẹ́ fi kọ́ bàbá ẹ̀ àti màmá ẹ̀ so lẹ́yìn àwọn Sharia tí a ní à ń ṣe àtà tó fi délé Haúsá penal code kan náà ń lò penal code kọ́ wọ́n ń fẹ́yàwó wọ́n bá fẹ́ kọra wọn wọ́n lè lọ Sharia ahwal shakhsiya ni so ahwal shakhsiya yẹn òun làwa náà ń ṣe níbi tí ò dé ọ̀rọ̀ Sharia court so ìyẹn bẹ́ẹ̀ wọ́n wá ní ọ̀dà àwọn tó ń sọ̀rọ̀ yìí àwọn kan dìde wọ́n ní wọn ọmọ kan tán wí ni ó yẹ kán mọ̀ pé Sharia yìí ó di dandan àwọn tó dẹ̀ ń sọ pé rárá secular state ní Nàìjíríà wọ́n sọ bẹ́ẹ̀ ní pé secular state ní Nàìjíríà wọ́n mọ̀ kan tí wọ́n wí torí multi-religious state ní Nàìjíríà mọ́ra professor lélẹ́yìí tó ń sọ̀rọ̀ yìí náà ó kàwé o kò mọ̀ yàtọ̀ láàrin multi-religious àti secular àìmọ̀ yàtọ̀ yẹn ó yẹ ká wá ṣàlàyé ẹ pé secular ẹ pé multi-religious ní Nàìjíríà lóòótọ́ multi-religious ní community kò ń ṣe state àwọn jùsíyà kan bẹ̀ ni jùsíyà kan bẹ̀ ni torí pé constitution ò recognize ẹ̀ ó mọ̀ wípé wà ní but kò recognize ẹ̀ wọ́n fún wa ní holiday ọdún Christmas Happy New Year àjíǹde Easter wọ́n dé ń fún àwọn oníṣẹ̀ṣe náà àwọn èèyàn béèrè fún wọ́n fún wa lọ́dún ààwẹ̀ ọdún léyá mọ́lídì wọ́n fún wa ní ti ìjírá so àwọn béèrè àwọn kíní constitution wa kọ́ ló sọ tí constitution bá sọ lábẹ́ mo mọ̀ òun ni kò ń ṣe pé rárá so nǹkan náà ń pè ní secularity lédè Lárúbáwá wọ́n máa ń pè ní ilmaniya àṣìsọ nìkan sọ pé ilmaniya torí kò ń ṣara alimana látara ilmu òun ni kí ló bí ní Europe ní ayé ìgbà tí chọ́ọ̀chì ló ń darí gbogbo nǹkan chọ́ọ̀chì dẹ̀ rí òun ló ń ṣètò bí wọ́n bá fẹ́ fi pope jẹ àti wọ́n bá fẹ́ fi emperor Rome tí wọ́n bá fẹ́ fi jẹ pope ni ó dáwọ́lé lórí pope ó lè yọ emperor ó lè fi emperor sí
emperor tí wọ́n tó ń fi sí tí wọ́n yọ yìí pope ló ń ṣe. Kódà emperor kan wà sí pope dákúnlẹ̀ tó wà lẹ́nu kíní tí ò dìde ńlẹ̀. So kíní yẹn ó wá pọ̀. Àwọn scientists wá dìde. But àwọn scientists dìde, àwọn scientists yẹn ló wá sọ pé no, ìmọ̀ òun ni ìmọ̀ science lọ́dọ̀ ìmọ̀ ló borí gbogbo nǹkan. Àsìkò gbani kò bá ní kò ló bọ́ta. Ẹni tó bá ti sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá ti sọ̀rọ̀ tó tako nǹkan tí wọ́n mọ̀ nínú Bible àbí táwọn ní kíní sọ wọ́n dákúnlẹ̀ ni pẹ̀lú ìmọ̀ tó gbé jáde ẹ̀. So ó bá ní kò ó wà nú ẹni tí wọ́n face débi nítorí pé ó sọ yí pé ilẹ̀ ń yípo, yí pé dawaranul ard hawla shams tí kò bá ní kò sọ òun ló kó bá wọ́n kàn lágbélébù ni. Ó padà áyá gbogbo ohun tí kò bá ní kò wí yẹn ìmọ̀ padà ṣe ìsìbáàtù ẹ̀. Wọ́n rí pé mímọ̀ ni. Ẹ̀yin àfáà ṣọ́ọ̀ṣì ẹ lọ jókòó jẹ́. Èyí tó ń jẹ́ secularity nìyẹn. Ipe ìmọ̀ gbogbo nǹkan lórí mímọ̀ ni. So al-ilmaniyya àwọn ilmaniyun láyé pé mímọ̀ ni wọ́n sáyẹ́nsì ni wọ́n gbójúlé náà dẹ̀ gbára lé, àwọn náà padà wá win. Wọ́n win ní church ló fà á tó yẹ pé àwọn àṣejù church yẹn wọ́n wá kájọ wọ́n wá ní ok kó má dá sọ̀rọ̀ à ń fi jẹ emperor à ń ṣe kí sọ́kùlù gòfran àwọn náà ní ipe sheik àforíjì nǹkan tí pope bá ti wí òun ló láforíjì. Àhán ni òun ni ipe ọ̀rọ̀ ẹni náà ni ọya ẹ lọ jù síná kíní ni ẹ lọ òun ni wọ́n sọ̀nà àfi ní ẹ jẹ́ kó jókòó wọn jẹ́. Vatican yẹn nínú Italy wọ́n wá dá ìlú yọ fún lọ́tọ̀. Ibí ni kó fi ẹ mọ̀ òun ló yọ Vatican kúrò nínú Italy. Ẹ dẹ̀ rí pé gbogbo ibikíbi ní kíní àwọn náà máa ń ní ambassador ti wọn. Ìlú kan náà ní Italy pẹ̀lú kíní o àmọ́ Vatican yẹn ṣọ́ọ̀ṣì ló ní. Òun ló wà ní Europe títí dè ní nígbà tí mímọ̀ tó borí ọ̀rọ̀ ẹlẹ́lẹ́sìn òun ni gbogbo náà fi wọn ọ̀pọ̀lọpọ̀ lọ church mọ́. Church wa ń diminish títí tó fi débi tó délé ni. So ìyẹn secularity nìyẹn. Àti gbà yẹn wọ́n wá wò pé ok ìlú kọ̀ọ̀kan kó máa claim kíní ẹ̀ kálukú wa ń fi secularity yẹn pé ó àwa secularity ni ẹ̀sìn lè wá o kí kálukú máa ṣẹ̀sìn ẹ̀ àmọ́ nínú ìjọba wa ètò ìjọba àwa la máa ṣe ẹlẹ́sìn kankan ò gbọ́dọ̀ dá sí kó máa wí pé Sharia wí pé so bó ṣe di pé secularity nìyẹn. Ẹ ṣeun mo kí wa a dúpẹ́ lọ́wọ́ yín.
pé ẹ farabalẹ̀ tẹ́lẹ̀ wò. Èyí tó kù tẹ́ wá ṣe fún mi ni pé ẹ bá mi fọ́n ètò yẹn kiri, ẹ bá mi fọ́n kiri, ẹ bá mi share, ẹ bá mi share please. Ẹ jẹ́ káwọn èèyàn náà kan kẹ́kọ̀ọ́ ńbẹ̀, ẹ jẹ́ káwọn èèyàn gbọ́ nǹkan tí bàbá yìí sọ. Àwọn ọmọ Yorùbá náà pera wọn, àwọn tẹ̀ ti sọ rí tẹ́lẹ̀ wọ́n ní Ìlọrin pé kì í ṣe ilẹ̀ Yorùbá, bàbá yìí ti sọ, so kò yà wá lẹ́nu. Ìdí tí bí àwọn ọmọ Yorùbá ẹ gbọ́ nǹkan tí àwọn àfáà tó jókòó tí wọn, ẹ bá ń farabalẹ̀, ẹ wo àwọn ìbéèrè tó ń béèrè àti ìdásí wọn, ẹ rí pé ó ṣe bákanbákan bí ọpọlọ wọn ṣe mọ nìyẹn. Bẹ́ẹ̀ ni, ẹ gbà wọ́n bẹ́ẹ̀ bó ṣe jẹ́ nìyẹn. Ẹ̀yin èèyàn mi, àníri jù báyìí lọ. If you are watching for the first time, please don't forget to share, don't forget to subscribe, click the notification button. Anytime we upload, we will notify you. Thank you for understanding. Thank you. Èmi ọmọ yín náà ni, olólùfẹ́ yín, Àkàlàmàgbò TV, ẹyẹ méjì ò kí ń jàṣà. Thank you.